Ẹ kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ìdùnnú ṣubú layọ̀ o ní ìpínlẹ̀ Ondo lónìí bí àwọn olùgbé ìpínlẹ̀ náà ṣe jáde ní wìtìwìtì láti ṣàjọyọ̀ ìbúrawọlé gómìnà Lucky Orímisan Ayédàtiwa àti igbákejì rẹ̀ Ọláìdé Adélámì bí yóò ṣe bẹ̀rẹ̀ sáà tuntun ọdún 4 lónìí. Àwọn olùgbé ìpínlẹ̀ Ondo dìbò yan gómìnà Lucky Orímisan Ayédàtiwa ní ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2024. Ètò ìbúrawọlé náà wáyé ní pápá ìṣeré ìlú Àkúrẹ́ o lẹ́yìn tí wọ́n búra wọlé fún gómìnà Ayédàtiwa ní bí oṣù 4 sẹ́yìn lẹ́yìn ìpapòdà gómìnà àná ìpínlẹ̀ Ondo arákùnrin Olúwarósìmí Akérédolú. Lásìkò tó ń bá àwọn aráàlú sọ̀rọ̀ níbi ètò náà, Ayédàtiwa sọ pé ìbámu pẹ̀lú àjọyọ̀ àti agbára rẹ̀ ní ìbámu pẹ̀lú òfin o pé òun dáríjì àwọn ọ̀daràn 37 o. Ayédàtiwa sọ pé àwọn ọ̀daràn náà ni wọ́n ti lò lára sáà tó yẹ kí wọ́n lò lóríkọ̀ ìkọ́nilọ́gbọ́n nípínlẹ̀ Ondo tí wọn yóò sì máa lọ ilé wọn láyọ̀ àti ní àlàáfíà ní kété tí kọmíṣánná fétò ìdájọ́ àgbà bá parí gbogbo ètò lórí ìdáríjì náà. Gómìnà sọ pé àsìkò ti lọ o láti gbé ìpínlẹ̀ Ondo lọ sí ìpele tó ga jù. Gómìnà gbé oríyìn fún àwọn adarí ìpínlẹ̀ Ondo látẹ̀yìnwá fún iṣẹ́ takuntakun tí wọ́n ti gbé ṣe pẹ̀lú ìlera pé òun yóò sì tẹ̀síwájú láti mú ìdàgbàsókè tó yanrantí bá ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ ni ó gbóríyìn fún gómìnà àná ní ìpínlẹ̀ yìí arákùnrin Olúwarótìmí Akérédolú. Ó ṣàpèjúwe rẹ̀ o gẹ́gẹ́ bí akíkanjú ènìyàn àti adarí tó ní àfojúsùn rere fún ìpínlẹ̀ Ondo àti Nàìjíríà lápapọ̀. Lásìkò tó ń bá àwọn olùgbé ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ lórí àfojúsùn rẹ̀ fún ọdún 4 sáà rẹ̀ èyí tó gbéra sọ lónìí, gómìnà Lucky Ayédàtiwa sọ pé ìṣèjọba rẹ̀ yóò gbájúmọ̀ o fún àtúnṣe oníga 7 tó pè ní ìrọ̀rùn wà o. Ayédàtiwa sọ pé òun yóò gbájúmọ́ ètò ìgbáyégbádùn àwọn ará ìlú pàápàá jùlọ àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Gómìnà sọ pé ìṣèjọba rẹ̀ yóò bá àwọn olùdókòwò ṣiṣẹ́ pọ̀ o láti rí i dájú pé àlá rere àwọn adarí tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ondo láti jẹ́ kí ìpínlẹ̀ yìí ní ibùdókọ̀ ojú omi wá sí ìmúṣẹ. Ó sọ pé ní ìbámu pẹ̀lú àfojúsùn oníga méje rẹ̀, ìṣèjọba rẹ̀ yóò gbójúmọ́ ètò ààbò àwọn aráàlú. Ayédàtiwa ṣàlàyé rẹ̀ pé wọn yóò ṣàgbékalẹ̀ ètò láti lè jẹ́ kí àwọn ará ìlú ní ìfọ̀kànbalẹ̀ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò sì máa jágìrì sí iṣẹ́ wọn lásìkò tí rògbòdìyàn bá súyọ o. Ayédàtiwa tún wá ṣèlérí pé ìjọba rẹ̀ yóò ṣe ìgbélárugẹ ètò ọ̀gbìn o. Àwọn èèkàn ìlú tó wà níbi ìbúrawọlé náà, alága ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí Abdullahi, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, Ojúgbáre ní ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbámijí, mínísítà fọ́rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó tó fi mọ́ àwọn mìíràn míì. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Abbas Afọláṣadé láti iléeṣẹ́ Jígí Alára. Ẹ ṣé púpọ̀. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.